Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀, but nínú Yorùbá tí mo ń sọ, àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ìlérí tí ó tètè ìdásayọ̀ Ọlọ́run lè mi fẹ́. It's your birthday, take your time. Please, can we get it Ìgbàgbọ́ ìdíra mọ́ bàbá gbọ́dọ̀ ní ìlú tí wá. Ìgbàgbọ́ ìwọ̀n tí ìlérí tí kò ní fẹ́. All right, please, can we kindly clear the hive? Can we kindly... Ìgbàgbọ́ ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní ọlọ́jọ́ ìbí. Ìlérí tí ó tètè ìdásayọ̀ Ọlọ́run lè mi fẹ́. Ìgbàgbọ́ ìdíra mọ́ ìrètí lè wá wípé Ọlọ́run tó. Ọlọ́run bàbá àgbà. Àbíkẹ́ Ọlọ́run tí ègbójú àdúrà tì ẹ́ láyé. Ọlọ́run bàbá àgbà. Ayé bá wọn. Afẹ́fẹ́ ti yé. Àbíkẹ́ Ọlọ́run bá. Jẹ́ nǹkan bí mo ṣe máa ń kọ́ fún ẹ. Ṣọ́jọ́ ìdí abẹ́ dúpẹ́. Màmá ẹ̀fẹ́ láyé, ó wà láyé, ó wà ẹ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Àbíkẹ́ bèbí Mádàkọ́ jọkọ̀ ìjọ ẹni rere. Orúkọ tèmi ni Bimbo Thomas, ògbó yìí mọ̀ sí Níkì ọmọ ghetto. Àwa ń bí lẹ́ni ní surprise birthday party Ireti Osayemi tí àwa few friends àti ìkọ́nà ọmọọṣẹ́ ta organize o. Ireti jẹ́ ọ̀rẹ́ mi láti ilẹ̀ kó tó di pé àti ẹ̀wà lórúkọ tó yìí láti jọ ń ṣọ̀rẹ́ bọ̀. Ireti ọmọlúàbí gan-an ni ẹni tí mo lè fọwọ́ sọ̀yà pé ọ̀rẹ́ mi ni nínú ẹgbẹ́ òṣèré ni. Inú mi dẹ̀ dùn pé ó ń ṣọjọ́ ìbí lẹ́ni. Mo wá gbà á ládùúrà pé kí Ọlọ́run ọba kó tó bá mi jẹ́ kí òkìkí ẹ̀ kó pọ̀ sí i, kó má kú léwe o, kó má bá wọn púpọ̀ àjọkú, kó lọ́ bá mi jẹ́ kó ńlá ẹ̀ kó pọ̀ sí i, kí nǹkan ẹ̀ máa dá sí i. Ọdún 2022 yìí á túbọ̀ rere kò jẹ́ lágbára Ọlọ́run. I love you Ireti Osayemi, happy birthday and God bless you. Àbíkẹ́ ṣáma gbádùn ní ìfòrò ìyá pẹ̀pẹ̀ kò ṣe ní kí ẹ. Mo máa bá ẹ dúpẹ́ nítorí orí ọjọ́ ènìyàn. Mo máa dúpẹ́ pé orí ọjọ́ ènìyàn. Àbíkẹ́ torí kì í ṣe gbogbo ènìyàn orí àbúrò. Màmá sọ́wọ́ ọmọ. Ìfowópamọ́ ọlọ́jọ́ ìlú kí n ṣe gbogbo ènìyàn lórí Àbíkẹ́ ọlọ́dà kan. Ìyàtọ̀ wọ́n sọ mẹ́. Màmá Ireti wọ́n ní ìrora kan orí wọn. Ọlọ́jọ́ ìlú there is none like you. Ọmọ mi nìyẹn ó di ẹ́. Ó fẹ́ rọjọ́ màmá ẹ̀ lákòójú. Ìyàtọ̀ wọ́n sọ mẹ́. Mo wá fẹ́ yin Olúwa. Olúwa ni Olúwa. Ẹ̀rí náà ó dá mi lójú ìrètí ló ní pé mo ti ní Jésù lọ́rẹ̀. Ètò pọ́ńpọ́ fún mi. Ó láìkí orin yẹn gan. Mo bọ̀ bẹ́ẹ̀ ó pọ̀. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Òun ni ìtọ́nà ìpadà. Ìràwọ̀ òwúrọ̀. Òun nìkan lárẹwà tí yọ. Àbíkẹ́ tó dúró tí yọ. Owó tó ní ló jẹ́. Nítorí wàhálà. Ó ní kíkà bí ẹni lẹ́rù lórí. Mo wá bẹ́ẹ̀ yín ni. Òun ní tọ́nà ìpadà. Ìyàwó. Òun nìkan lárẹwà tí yọ. Ìrètí máa bá àẹ́bẹ̀ mi. Ẹ wá sí ìyá. Etí fẹ́ lẹ́nu. Ẹ láìkí ní púpọ̀. Ewu Jésù. Mẹ́rẹ̀ẹ́dẹ́gbà. Abẹ́rẹ́ tẹnu. Ọ̀rọ̀ dínú.
wọ́n nínú ohun dùn àwọn ọ̀rẹ́ ìrètí àwọn tí ìrètí wọ́n ti ń bọ̀ báyìí wọ́n fẹ́ wáyé sí ara mọ́tò ló kún lẹ́nu mi ìrètí máa gbẹ́sẹ̀ ọpẹ́ yẹ ọrùn bàbá. ara mọ́tò àwọn ẹgbẹ́ òdúpẹ́ ìyá dé ọbẹ̀ yẹ fún wọn bàbá. àtẹ̀mí o àtẹ̀mí ara mọ́tò àtàrà yìí ó sanwó mi lódìdí ọ̀rọ̀ àlàyé ara mọ́tò àtúwọ̀ ara mọ́tò àwọn yẹ kí ó sanwó màmá tó bá mi jí ọ̀pọ̀ ìrètí máa bọ́ dájú pé ìwọ lẹ́ni táyé tì ó wípé kò lè dá nǹkan ṣe ṣùgbọ́n mo ní àdúrà kan olú ẹ̀rù ẹ̀rù bá ṣe nítorí pé ìwọ lẹ́ni táyé tì ó ẹjọ́ jíjọ́ pé torí àlàṣe wa wípé kò lè dá nǹkan ṣe ìrètí ṣùgbọ́n mo ní àdúrà kan ìrètí máa gbọ́ dájú wípé àwọn kan sọ pé mi ò lè bá ṣe. ọlọ́run nọ́mbà yẹn nìyẹn ìrètí àwọn kan sọ pé òní pẹ́ẹ́pẹ́ tí aṣẹ́lẹ́jú àwọn kòkó bí ìbílẹ̀ ọ̀dàbọ̀. òkè làárọ̀ lókun láì ṣe ìgbéwọ̀n tó ọjà ìgbóná fọdúnlé alamọ lórí máa gbé agbára rẹ kọ ò láyé gbígbé àwẹ̀ rẹ kọ kì í ṣe pé kò dára igi lẹ́yìn ó dájú pé igi lẹ́yìn ọba rẹ ni ìrètí igi lẹ́yìn ọba rẹ. wọ́n bí ìrètí dúpẹ́ 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 wọ́n ní báwọn yan lọ́rùn lórí ayé ọmọ àmì jẹ́ ó ṣọjọ́ ìbí o. Màmá akérèdé lè ṣe ọlọ́run gbogbo lè ṣe wọ́n sanwó ẹ̀ lọ́wọ́ wọn ní bẹ́ẹ̀ dúpẹ́. Yé ọlọ́run ṣàdéhùn lẹ́yìn wọn pa ẹ̀ nígi wẹ́sẹ̀. Ìrètí máa gbọ́ dájú wípé wọ́n ní òkú. Yé lára yẹ sọ. Honestly, wọ́n lè ti rán. Lára yẹ sọ. Ṣùgbọ́n ṣoṣù. Mọ́mí, aláwo kan, ọlọ́run ni, oníṣègùn kan, ọlọ́run ni, àpọ̀nbẹ̀. Ayé máa jó àpọ̀, ìdí máa ná fọ́ọ̀tì, ó pé torí òkè kálágbára kù, ó ní ẹlẹ́. Àpọ̀ láti wájú, MC gbẹ́gbẹ́, afẹ́ṣe gbogbo ẹ̀ létí létí. Wọ́n kẹ̀lé ká ẹjọ́ wọlé náà, ẹ̀yìn máa jó àwọn tí yín bọ̀. Ẹ ṣe òkè kálágbára kù, ó ní ẹlẹ́. Òun ló bẹ ọmọ rẹ̀ kù. Ẹ ṣe òkè kálágbára kù, ó ní ìrètí bá bó ṣe ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Àfúnkẹ́ bèbí ọmọ láti sọ̀tì ọmọ láti sọ̀tì ọmọ ẹgbẹ́ wa o. Lẹ́lẹ̀ máa gbé ọlọ́yẹ bí ojú fún mi. Mo sábà ìyá àgbèjì lórí. Orúkọ mi ni Kenny Yakubu. Ìrètí ọ̀rẹ́ mi tó dáa ni. We've been together for a long time. Àtijọ́ wà tipẹ́. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run á bá mi dá sí àwa pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àtàwọn olólùfẹ́ ẹ̀. A ṣe yọ́nú ìgbà ọdún kan ni. Ọlọ́run á túbọ̀ máa bá mi gbéga, á túbọ̀ bá mi fà lọ́wọ́ sókè. Kò ní mọ̀ bànújẹ́, kò ní ṣubú dànù lágbára Ọlọ́run. Olúwa túbọ̀ bá mi gbé irú lórúkọ Jésù. Ọṣẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sọ́nà. Ọṣẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa fi ẹ̀kọ́ Jésù. Ó ní dúró bí ẹ̀ṣẹ̀ dúró bí ẹ̀ṣẹ̀.
ìdílé ìbídàpọ̀ bẹ́ẹ̀ màmá gbogbo níṣe wòlíì Ireti Osayemi ojúlówó ọmọ tí a retí kọ́lọ́run tó fún wa ni. Mo gbàdúrà fún mọ́jú náà tẹ́lẹ̀ ni lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìlera pípé nínú ọrọ̀ nínú ògo gbogbo mo fẹ́ Ọlọ́run á gbà fún mo kọ̀ ẹ̀ Ọlọ́run á bá mi kọ́ fún á wà láàyè fún Ọlọ́run. We are grateful, oh Lord, all you have done for us. Hallelujah, we are grateful, oh Lord. Ẹ ṣé. You are beautiful for all situations. Eternal King of Glory, you are fantastic. Daddy, you are a good God. Indeed, you are good. Over your daughter, we say thank you. All we have come to do today is to appreciate you. To say, Daddy, you are more than good. Alágbára nìyí ẹ̀yin nìkan la lè dá èèyàn sí kó sì wà láàyè ẹ̀yin lẹ́lẹ̀ ní kéèyàn máa wà tí ó sì máa bẹ lórí àbíká Ireti Osayemi àlọ́ ṣe o àwọn ọpẹ́ wa lórúkọ Jésù gba ọpẹ́ wa gba ìyìn wa ohun gbogbo tá ó ṣe lónìí kó là wá láti ọ̀dọ̀ rẹ mo dá ẹ̀jẹ̀ Jésù gbogbo ọ̀gàn yìí. Mo dá ẹ̀jẹ̀ Jésù gbogbo ẹ̀yin ènìyàn yìí àti ọlọ́jọ́ ìbí ẹ̀kún ọjọ́ ìbí tó dáa jù láyé adániwáyé kó fún ọ ẹ ṣàmì ẹ̀kún ọjọ́ ìbí tí ń bẹ lọ́wọ́ Olódùmarè fúnra rẹ̀ mo ní kó fún ọ gbogbo ẹ̀yin tí ẹ parapọ̀ láti ṣe èyí ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ ni mo sọ bí ẹni tó ní àánú gbà bí ikọ̀ àti ìríjú tí a fi ṣẹ́rán ní tòótọ́. Ní gbogbo ọjọ́ tẹ́ ẹ bá gbójú sókè ẹ ó máa rí Ọlọ́run àṣírí yìí ò ní tú ẹ ó máa mọ bíbò àṣírí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run Jésù Olúwa wa. Please continue clapping till you sit down. Put your hands together. Keep on clapping till you sit down. You can take your time before you sit down. You can dance more ahead. Thank you very much. All right, ladies and gentlemen. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀ fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event